ọkọ ìyàwó fi ojú ba ilé-ẹjọ́ nítorí wípé ó fẹ́ ìyàwó míì. ó ń rúgbó bọ̀ o. iléeṣẹ́ ọlọ́pàá ní ọjọ́rú wọ́n ti gbé arákùnrin kan lọ sí ilé-ẹjọ́ májísírèètì tó kalẹ̀ sí ìlú Èkó. arákùnrin ọ̀hún ni orúkọ rẹ̀ ń jẹ́ Edriom Ezioma. wọ́n ti gbé lọ sí ilé-ẹjọ́ báyìí lórí ẹ̀sùn wípé ó fẹ́ ìyàwó míì. Ezioma ni wọ́n gbé lọ sí ilé-ẹjọ́ májísírèètì tó kalẹ̀ sí agbègbè Yaba ní ìlú Èkó tí adájọ́ Adéọlá Ọlátúnbọ̀sún jẹ́ adájọ́ fún. ẹ̀sùn tí wọ́n fi kan Ezioma ni wípé ó parọ́ ìgbéyàwó àti fífẹ́ ìyàwó olórùka ju ẹyọ kan lọ lábẹ́ òfin. agbẹjọ́rò Ìdòwú Òsúngbúre ó sọ fún ilé-ẹjọ́ yìí pé Ezioma ní ìyàwó sílé ó sì tún lọ ṣe ìgbéyàwó míì pẹ̀lú arábìnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Zova Jogren ní ilé-ẹjọ́. bákan náà ni wọ́n fi ẹ̀sùn kan arákùnrin ọkọ ìyàwó ọ̀hún wípé ó ń díbọ́, ó ti ní ìyàwó sílé ó sì ti bímọ. Òsúngbúre ó ní lọ́dún 2019 ni ọkùnrin ọ̀hún ṣe àṣemáṣe ọ̀hún tó sì lòdì sí òfin ilé wa. nínú ọ̀rọ̀ rẹ̀ ẹ̀sùn náà tako ìwé òfin ìpínlẹ̀ Èkó ẹ̀ka section 411 àti 115 títí ìpínlẹ̀ Èkó tó fi mọ́ ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà. ìwọ arákùnrin Edriom Ezioma tó ń gbé ní agbègbè Lekki Golden Gate ti gbé ìgbésẹ̀ aburú láti ṣẹ̀ sí òfin ìjọba nípa píparọ́ lẹ́yìn tí ó ti búra yí pé ìyàwó tó ní kò ní ju ẹyọ kan lọ ní kóòtù. àmọ́ ọkọ ìyàwó náà ní òun kò jẹ̀bi ẹ̀sùn rárá tí wọ́n fi kan òun. adájọ́ májísírèètì ọ̀hún wá gba mílíọ̀nù kan náírà gẹ́gẹ́ bí owó béèlì rẹ̀ pẹ̀lú onídùúró méjì. májísírèètì ọ̀hún ní àwọn onídùúró wọn gbọ́dọ̀ ní ilẹ̀ ní ìlú Èkó. ìgbẹ́jọ́ ń tẹ̀síwájú ní ọjọ́ 15 oṣù kẹta ọdún tí a wà yìí. ńgbọ́ sọ́kùnrin ọ̀hún jẹ̀bi àbí kò jẹ̀bi láti fẹ́ ìyàwó míì. ọkọ ìyàwó fi ojú ba ilé-ẹjọ́ nítorí ó fẹ́ ìyàwó míì. àṣà àdáyébá worldwide lórí YouTube a máa ń ṣe àfihàn àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá lóríṣiríṣi àwọn ìròyìn yàjóyàjó, ọ̀rọ̀ nípa àwọn olóṣèlú ilẹ̀ wa, ìdánilẹ́kọ̀ọ́ nípa wíwá ojútùú sí ìṣòro lọ́nà títí ìbílẹ̀. ẹ̀bùn sì máa ń wà fún àwọn ènìyàn lóòrèkóòrè. subscribe kí ẹ máa rí àwọn iṣẹ́ wa tuntun kì í já owó ènìyàn.